lórí gbígba béèlì àwọn afurasí tó lọ́wọ́ nínú ìkọlù aṣekúpani tó wáyé nínú ìjọ St. Francis Catholic Church tó wà ní Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo. Ilé-ẹjọ́ sọ̀rọ̀. Ọdún mẹ́ta lẹ́yìn táwọn agbébọn kọlu ìjọ àgùdà St. Francis Catholic Church tó wà lọ́wọ̀ tí wọ́n pa àwọn olùjọ́sìn tó lé ní 40 nípakúpa, ọwọ́ tẹ 5 lára àwọn afurasí tó lọ́wọ́ nínú ìkọlù náà. Tẹ́ ẹ bá gbàgbé wípé ìkọlù ọ̀hún ló wáyé ní ọjọ́ Sunday, ọjọ́ 5 oṣù kẹfà ọdún 2022 lásìkò tí ìjọsìn ń lọ lọ́wọ́, níbi tí àwọn aṣekúpani ẹ̀dá náà ti ya wọ ilé ìjọsìn náà tí wọ́n sì dá ẹ̀mí ọ̀pọ̀ àwọn olùjọsìn légbodò. Àtọmọdé àtàgbà ni wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Lẹ́yìn ọdún méjì, àwọn tí ìṣẹ̀lẹ̀ náà kan ẹbí wọn, ìjọ Ọlọ́run àti ìlú Ọ̀wọ̀ ṣì ń béèrè fún ìdájọ́ òdodo. Èyí ló wà lára ìgbésẹ̀ tí àjọ elétò ààbò ọ̀tẹlẹ̀múyẹ́ DSS gùn lé tọ́wọ́ fi tẹ 5 lára wọn. Àwọn márààrún ọ̀hún: Idris Abdulmalik, Omeeze, Alkozim Idris, Jamiu Abdulmalik, Abdulrahim Idris àti Mohammed Otuo Abubakar ni wọ́n kó lọ sí ilé-ẹjọ́, ìyẹn ilé-ẹjọ́ gíga tó ń gbọ́ ọ̀rọ̀ lórí àwọn agbésùnmọ̀mí tó wà nílùú Àbújá. Adájọ́ Emeka Nwite, òun náà ló ń gbọ́ ẹjọ́ náà lórí ikú òjijì àwọn èèyàn tó wáyé níbi tí ìkọlù náà ti wáyé tó fi mọ́ àwọn tó lé ní 100 tó farapa. Àmọ́ lákòókò ìgbẹ́jọ́ ọ̀hún tó wáyé ní ọjọ́ 10 oṣù kẹsàn-án ọdún 2025, ìyẹn lọ́jọ́rú, ìròyìn jẹ́ kó di mímọ̀ pé ọmọ ẹgbẹ́ agbésùnmọ̀mí Al-Shabab ní àwọn afurasí ọ̀hún tọ́wọ́ tẹ̀. Lásìkò ìgbẹ́jọ́ náà ni adájọ́ Nwite dá ẹ̀bẹ̀ wọn fún bẹ́ẹ̀lì nù lórí ẹ̀sùn tí wọ́n ń jẹ́jọ́ lé lórí látàrí bí ẹ̀sùn náà ṣe wúwo. Ṣáájú ni àwọn afurasí náà ti béèrè lọ́wọ́ ilé-ẹjọ́ wípé kó buwọ́ lù pé kí wọ́n gba béèlì wọn láti wá máa jẹ́jọ́ ọ̀hún látilé. Àmọ́ tí iléeṣẹ́ elétò ààbò ọ̀tẹlẹ̀múyẹ́ ìyẹn DSS kò fara mọ́ kí wọ́n gba béèlì àwọn afurasí náà nítorí wọ́n sọ wípé ó ṣeéṣe kí wọ́n na pápá bora tàbí kí wọ́n bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ìkọlù alágbára míì. Lákòókò ìgbẹ́jọ́ náà, adájọ́ Nwite ní àwọn afurasí ọ̀hún lè lọ máa dúnkokò mọ́ àwọn ẹlẹ́rìí tí yóò jẹ́rìí takò wọ́n látàrí bí ẹgbẹ́ agbésùnmọ̀mí tí wọ́n wà ṣe burú. Bákan náà ni ilé-ẹjọ́ ọ̀hún sọ pé òun kò lè fún wọn ní bẹ́ẹ̀lì nítorí ẹ̀rí tí àjọ DSS gbé ka iwájú òun nípa wọn kò kéré. Agbẹjọ́rò àjọ DSS Ọ̀mọ̀wé Callistus Eze sọ níwájú ilé-ẹjọ́ náà pé ó ṣeéṣe kí àwọn afurasí ọ̀hún na pápá bora tí ilé-ẹjọ́ bá ṣèṣì fún wọn ní bẹ́ẹ̀lì látàrí bí ẹ̀sùn náà ṣe wúwo tó. Adájọ́ ní àwọn agbẹjọ́rò àwọn afurasí kò tiẹ̀ wulẹ̀ sọ̀rọ̀ tako ọ̀rọ̀ tí agbẹjọ́rò DSS sọ nípa àwọn oníbàárà rẹ̀ pé wọ́n lè sá lọ látàrí bí ẹ̀sùn tí wọ́n ń jẹ́jọ́ rẹ̀ ṣe wúwo tó. Tẹ́ ò bá gbàgbé wípé ọjọ́ 5 oṣù kẹfà ọdún 2022 làwọn agbébọn náà ya bo ilé ìjọsìn St. Francis nílùú Ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo tí wọ́n sì gbẹ̀mí èèyàn tó lé 40. Gómìnà ìpínlẹ̀ Ondo lọ́dún náà lọ́hùn, Olúwarótìmí Akérédolú Àkẹ́tì, sọ pé níṣe ni àwọn èèyàn náà wá da ìlú bíbí òun rú tí wọ́n sì wá fẹ̀mí ṣòfò níbẹ̀. Ó lé ní 100 èèyàn tó farapa níbi ìṣẹ̀lẹ̀ náà. Lára àwọn tó farapa níbẹ̀ ni arábìnrin Atta Fọláyẹmí Margaret tó pàdánù ẹsẹ̀ rẹ̀ méjèèjì àti ojú kan. Ọjọ́ 4 oṣù kẹfà yìí jẹ́ ọjọ́ tó nípọn gan nílùú Ọ̀wọ̀. Àwọn obìnrin bọ́ sójú òpópónà tí wọ́n fẹ̀hónú hàn tako ìwà yìí. Àwọn tí wọ́n jẹ́ ọba aláyé náà wọ́n bú sẹ́kún. Gbogbo aráàlú ló ń bú sẹ́kún nílẹ̀ yìí àti lókèèrè tí wọ́n ń kábàámọ̀ tí wọ́n ń kérora lórí ikú ọ̀pọ̀ èrò yìí. Ṣàdédé ni àwọn agbébọn náà ya wọ ibi tí àwọn èèyàn ti ń ṣe ìjọsìn lówùúrọ̀ tí wọ́n sì kọlu àwọn tó ń jọ́sìn níbẹ̀. Wọ́n kọlu àwọn olùjọ́sìn èèyàn tó lé 40. Lákòókò tí wọ́n kọlu àwọn èèyàn olùjọ́sìn náà, àwọn èèyàn tó lé 40 ló jáde láyé. Àìmọye farapa yánnayànna. Ìyàlẹ́nu lágbà àti nǹkan òjijì ní ìkọlù yìí jẹ́
pàápàá nítorí pé ìròyìn nípa rògbòdìyàn kì í sábà wá láti ìlú Ọ̀wọ̀ bíi ti àwọn ìlú míì nílẹ̀ Nàìjíríà. Lóòótọ́ sì ni ìkọlù ti máa ń wáyé sáwọn ilé ìjọsìn ọmọlẹ́yìn Kristi ṣáájú, èyí tó jẹ́ ara ọ̀nà tí ẹgbẹ́ agbésùmọ̀mí Boko Haram ń lò. Ìpakúpa tó wáyé ní Ọ̀wọ̀ yìí ṣì ń jẹ́ kàyéfì fún ọ̀pọ̀ èèyàn. Ìjọba Nàìjíríà lábẹ́ ìṣàkóso Ààrẹ Muhammadu Buhari gbàgbọ́ pé ikọ̀ agbésùmọ̀mí Islamic State ló wà nídìí ìkọlù ọ̀hún, àmọ́ àwọn ará ìlú kò gbà bẹ́ẹ̀, tó fi mọ́ Gómìnà Rotimi Akeredolu nígbà ayé rẹ̀. Oṣù díẹ̀ lẹ́yìn ìkọlù yìí ní ìjọba ìpínlẹ̀ Ondo kéde pé ọwọ́ tẹ àwọn afurasí tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà, ṣùgbọ́n láti ìgbà náà àwọn ará ìlú Ọ̀wọ̀ sọ pé àwọn kò gbọ́ ohunkóhun nípa wọn mọ́. Nígbà tó di inú oṣù kẹjọ ọdún 2022 bákan náà ní ìròyìn tẹ àwọn iléeṣẹ́ ìròyìn lọ́wọ́ pé ọwọ́ iléeṣẹ́ ológun ti tẹ àwọn agbébọn tí wọ́n kọlu ṣọ́ọ̀ṣì kan ní Ọ̀wọ̀. Olórí àwọn òṣìṣẹ́ aláàbò Ọ̀gágun Lucky Irabor ló ṣíṣọ lójú ìṣẹ̀lẹ̀ náà lásìkò tó ń ṣe ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn. Irabor ní kì í ṣe igi àwọn ológun nìkan ló dá igbó ṣe nídìí ọ̀rọ̀ náà, àmọ́ àwọn àṣeyọrí náà wáyé látàrí ìfọwọ́kọwọ́ pẹ̀lú àwọn iléeṣẹ́ agbófinró yòókù. Gómìnà Rotimi Akeredolu tó ti dolóògbé báyìí pàápàá jẹ́rìí sí wípé lóòótọ́ ni ọwọ́ àwọn agbófinró tẹ àwọn agbébọn tó kọlu ṣọ́ọ̀ṣì Ọ̀wọ̀. Akeredolu ní bákan náà ni ọwọ́ àwọn agbófinró ti tẹ bàbá onílé tí àwọn agbébọn náà gbé ilé rẹ̀ ṣáájú ìkọlù náà. Ó ní àwọn agbófinró kò fi epo bọ iyọ̀ tàbí daṣọ bo ohunkóhun mọ́lẹ̀ láti lè ṣàwárí àwọn agbébọn tó ṣiṣẹ́ láabi nílùú Ọ̀wọ̀ náà. Ní àkókò tí ilé-ẹjọ́ tó jókòó lọ́jọ́rú ní àwọn tí wọ́n jẹ́ afurasí agbésùmọ̀mí ọ̀hún, níbi tí agbẹjọ́rò wọn ti sọ wípé àwọn nílò láti gba béèlì àwọn tó wà lákọlò àjọ elétò ààbò DSS àti wípé kí ilé-ẹjọ́ buwọ́ lù ú, àmọ́ tí adájọ́ Emeka Nwite tó ń gbọ́ ẹjọ́ náà kóró ojú sí ọ̀rọ̀ yìí tó sì kọ̀ jálẹ̀. Ilé-ẹjọ́ gíga tó ń gbọ́ ẹ̀sùn ìgbésùmọ̀mí ni wọ́n kó àwọn afurasí náà lọ láti lọ kojú ọ̀rọ̀ tí wọ́n dá. Lẹ́yìn tí adájọ́ Emeka Nwite kọ̀ láti buwọ́lu gbígba onídùúró àwọn afurasí náà, ó tún pàṣẹ wípé kí wọ́n má ṣe jẹ́ kí ìgbẹ́jọ́ yìí falẹ̀ rárá, kí wọ́n jẹ́ kó yá kánkán, kí wọ́n lè fojú àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá arúfin ọ̀hún winá òfin. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn afurasí náà lákòókò tí wọ́n fojú wọn hàn nílé ẹjọ́, korokoro lójú wọn dá, wọn ò fi ojú wọn gẹ́gẹ́ bí ẹni tó kábàámọ̀ lórí ìwà tí wọ́n hù, tí èyí sì jẹ́ ohun tó ba ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́kàn jẹ́. Ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ṣekú pa nínú ìkọlù ọ̀hún. Díẹ̀ lára àwọn tí wọ́n gbẹ̀mí mì níkọlù aṣekúpani tó wáyé nílùú Ọ̀wọ̀ rèé àti àwòrán wọn. Ọjọ́ burúkú èṣù gbomi mu ni ọjọ́ ọ̀hún jẹ́. Lára àwọn obìnrin tó kú nínú ìkọlù náà ni Màmá Caroline Agboola tọ́pọ̀ èèyàn mọ̀ sí Màmá Alákàrà wà. Ọmọ màmá náà ní àwọn dìjọ lọ sílé ìjọsìn lọ́jọ́ náà ni, àmọ́ ó ní òun lọ sápamọ́ sí ilé ìyàgbé àwọn àlùfáà tó wà lẹ́bàá pẹpẹ nígbà táwọn agbébọn dé. Nígbà tí ìkọlù náà sì parí tí òun jáde, lòun rí òkú màmá àgbà òun nílẹ̀ tó ti dágbére fáyé. Bákan náà lára àwọn tó wà níbi tó fara kááṣá níbi ìkọlù náà ni Verginous Nwane. Verginous Nwane àti ọmọ rẹ̀ obìnrin kékeré Chidiogo ni wọ́n dìjọ kú sínú ìkọlù náà. Bó tilẹ̀ jẹ́ pé àkọ́bí bàbá náà tó jẹ́ ọkùnrin wà nílé ìjọsìn náà lásìkò tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé, àmọ́ ohunkóhun kò ṣe òun rárá o. Ní kété tí ìkọlù náà wáyé, àwọn èèyàn tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú wọn sọ wípé níṣe ni àkọ́bí Verginous gbé àbúrò rẹ̀ dìgbàdìgbà relé ìwòsàn fún ìtọ́jú, ṣùgbọ́n wọ́n ní ó ṣeni láàánú pé ẹ̀pa ò bóró mọ́. Ọmọdébìnrin náà ó tẹrí gbàṣọ, àti bàbá àgbà àti ọmọdébìnrin náà, àwọn méjèèjì ni wọ́n jáde láyé papọ̀. Lára àwọn tí wọ́n tún gbẹ̀mí mì ní Òmùnà àti ọmọdékùnrin rẹ̀ ni ọta ìbọn bà lásìkò ìkọlù agbébọn náà. Lẹ́yìn ìkọlù náà ni wọ́n rí òkú Òmùnà tó da ara rẹ̀ bo ọmọ rẹ̀ mọ́lẹ̀, táwọn méjèèjì sì wà nínú àgbàrá ẹ̀jẹ̀
Àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú wọn ní ọkùnrin náà ń tiraka láti dáàbò bo ọmọ rẹ̀ lọ́wọ́ ọta ìbọn ló ṣe bò ó mọ́lẹ̀, ṣùgbọ́n ó ṣe ní láàánú pé àwọn méjèèjì ni wọ́n dìjọ dágbére fáyé. Àwọn èròjà tó ń lo iná ọba ní Òmùnà ń tà nílùú Ọ̀wọ̀ níbi tó ti jáde láyé. Ẹlòmíì tóun náà tún fara kááṣá nínú ìkọlù náà tó pàdánù ẹ̀mí ẹ̀ ní Òzúrùmbà Bridget. Màmá Bridget Òzúrùmbà náà bá ìṣẹ̀lẹ̀ ìkọlù àwọn agbébọn náà rìn. Òun àti ọmọ rẹ̀ ọkùnrin sì ni wọ́n dìjọ lọ sílé ìjọsìn lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ náà wáyé. Bó tilẹ̀ jẹ́ pé màmá yìí àti ọmọ rẹ̀ náà ní ọta ìbọn dìjọ bà, àmọ́ ọkùnrin náà ṣì wà nílé ìwòsàn níbi tó ti ń gba ìtọ́jú lọ́wọ́. Arákùnrin tọkọtaya Ọ̀nùọ̀hà. Àwọn tọkọtaya méjèèjì náà bá ìṣẹ̀lẹ̀ burúkú yìí rìn. Tọkọtaya ni màmá àti bàbá Ọ̀nùọ̀hà, táwọn méjèèjì sì jáde láyé lásìkò ìkọlù náà. Ọgbẹ́ ọta ìbọn tí wọ́n gbà sára ló ṣekú pa wọ́n lásìkò ìkọlù náà. Bákan náà ni tọkọtaya yìí lọ sílé ìjọsìn náà pẹ̀lú ọmọ wọn, àmọ́ kò sí ohunkóhun tó ṣe ọmọ náà. Aṣọ́gbà ni bàbá Ọ̀nùọ̀hà kó tó jáde láyé nígbà tí ìyàwó rẹ̀ ń ta ọjà pẹ́pẹ̀pẹ́. Kò lóǹkà àwọn èèyàn míì ni wọ́n fara kááṣá nínú ìkọlù náà tá a lè mẹ́nubà tán. Èyí jẹ́ ohun tó ba ọ̀pọ̀ lọ́kàn jẹ́. Ó wà lára àwọn ìṣẹ̀lẹ̀ àti ọjọ́ mánigbàgbé tó wáyé lórílẹ̀-èdè Nàìjíríà táwọn èèyàn ò sì gbàdúrà pé kírú ẹ̀ tún wáyé mọ́ títí ayérayé. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn márààrún tọ́wọ́ tẹ̀ ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ọmọ ikọ̀ ẹgbẹ́ agbésùmọ̀mí aṣekúpani tó léwu púpọ̀ ni wọ́n. Ṣùgbọ́n tí ọ̀rọ̀ wọn wà nílé ẹjọ́ tí ìdájọ́ ṣì ń lọ lórí ọ̀rọ̀ náà, pẹ̀lú ìrètí wípé ọwọ́ yóò tẹ àwọn tó kù, wọn ò sì fi mú wọn jófin, àti wípé ìdájọ́ òdodo yóò wáyé lórí ọ̀rọ̀ náà, wọn yóò sì fi kúnrò òfin gbé wọn. Ẹ láǹfààní láti fi èrò àti ojú ìwòye yín ṣọwọ́ lórí ìròyìn yìí. Olúwarẹ̀mílẹ́kún Elégbèdé ló ṣe àkójọpọ̀ ìròyìn fún ìkànnì Yorùbá Gidi TV. Èwe ń jẹ́, egbò ń jẹ́, ìṣẹ̀ṣẹ̀ ń bẹ síbẹ̀ gidigidi. Ìwé ń jẹ́, egbò ń jẹ́, àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀. Lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. Ẹ wá wá àwọn tọ́lọ́run fi àṣírí ìwé àtegbò lé lọ́wọ́. OEA Herbs and Shrub Spices ni wọ́n ń jẹ́. Ilé-iṣẹ́ tó fi ìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní ìjà lágọ̀ọ́ ara. Ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ́rìn ayọ̀ dúpẹ́ báyìí o. OEA Herbs and Shrub Spices ni yóò fi wí àtegbò ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer, ìtọ̀ ṣúgà, diabetes, hepatitis, àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension, àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke. Obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí, lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ tó bá ti délé iṣẹ́ wa. Ọmọkùnrin tátọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ. Ìwọ ọlọ́mọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn. OEA Herbs and Shrub Spices olú ilé iṣẹ́ wa wà ní Ìjẹ̀bú Òde ìpínlẹ̀ Ògùn, látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé. Ẹ máa pe 09150491169. OEA Herbs and Shrub Spices. Ọlọ́run ló ń fún wa ṣe. 100,000 subscribers. Ẹ ṣeun mi o. Ẹ̀yin fámìlì wa lórí YouTube. Ẹ ṣe appreciation. Yeah man. Bí irúgbìn ṣe ń dàgbà, Ọlọ́run ni ẹ jẹ́ á kí. Dádì mummy ẹ ṣeun tẹ́yìn ń bomi rin. Ẹ̀yin fáǹsì mi ẹ ṣé o. Yorùbá Gidi ń dàgbà o. Ọlọ́run ni ẹ jẹ́ á kí. Ọgbọ́n rí wa kọ́. Ọlọ́run mà ló ń dùn. Mo dúpẹ́ ṣeun ṣeun o. Brothers sisters ẹ ṣeun. Daddy and mommy ẹ ṣeun. Ẹ̀yin onígbọ̀wọ́ wa, ẹ̀yin lẹ ń bomi rin wá. 100K subscribers, thank you, ẹ ṣeun. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣàlẹ̀ rí wa wò tẹ́ ń like, ẹ tún comment, ẹ ṣe tẹ̀ ń bá wa pín ká. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Láti 2022 tá ti ń bá bọ̀ ó tọpẹ́tọpẹ́. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣàlìyàn wa, àwa náà ní tiyín. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Àwa
mọ̀mọ́ mórè àwa mọ̀mọ́ mórè o. Yorùbá Gidi ó dúpẹ́ àwa màmá mórè. àwa màmá mórè àwa màmá mórè. Yorùbá Gidi ó dúpẹ́ àwa màmá mórè. igi kan ò lè dágbó ṣe never. láyé igi kan ò lè dágbó ṣe ibo rárá bá ò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ làárí ènìyàn láṣọ tiwa tọ́lọ́run ló fún wa. ènìyàn bó ní lára jaṣọ lọ. Yorùbá Gidi TV ń dúpẹ́. Ẹ ṣé gan, thank you. ẹ ṣé púpọ̀ o. ẹ ṣé gan, gbogbo ọmọ ẹ Yorùbá. mà ṣe ń wá. ẹ ṣé gan, 100,000 subscriber o. ẹ ṣé gan, 100K ẹ̀yin lẹ gbé wá débẹ̀. ẹ ṣé gan, ẹ ṣé gan, ẹ̀yin olùfẹ́ wa kárí ayé o. ẹ ṣé gan, ẹ̀yin lẹ gbé wá débẹ̀. ẹ ṣé gan, ibi adé lòdì ẹ̀yin ni. ẹ ṣé gan, ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan, ẹ̀yin supporters adúpẹ́dúpẹ́. ẹ ṣé gan, gbogbo family ẹ ṣé o. ẹ ṣé gan, ẹ ṣé ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan, Yorùbá Gidi ń dúpẹ́ sẹ́. ẹ ṣé gan. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín lóúnjẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.